àlejò wa wọ́n sì ń bẹ́lẹ̀ agodo pẹ̀lú wa ọ̀gbẹ́ni Q-Dot ẹgbẹ́ wà láìtàláì ọ̀nà ọ̀fẹ́ sásẹ̀ sẹ́yìn sásẹ̀ ni ẹ Q-Dot. Anybody tó bá ti ń ṣiṣẹ́. Wọ́n ń sásẹ̀ nù. Wọ́n ń ṣaṣẹ́ ni. Oríṣiríṣi iṣẹ́ ló wà. Ok bí ẹ lè yáyé mi mọ̀. Tó bá ṣá dáàmì sí o hustle tight dáàmì pé o ṣiṣẹ́ dáadáa. Àwọn míì wọ́n ṣiṣẹ́ wọn ní owó but wọ́n pè ṣaṣẹ́ mi pé nǹkan tó ń ṣe yìí o máa rí èrè ń bẹ̀ tó ṣùọ̀. Wọ́n tó fi àtọ̀ sí iṣẹ́ nìyẹn ṣaṣẹ́ iṣẹ́. Ṣaṣẹ́ iṣẹ́ o lè ṣiṣẹ́ kó má ro pé mo kàn ṣiṣẹ́ fún yóò kàn mí iṣẹ́ fún but tẹ́pọ̀ o ṣá iṣẹ́ dáàmì sí nǹkan tó ń ṣe yìí o owó gbọ́dọ̀ jáde. Wọ́n pè ní ṣaṣẹ́. Nǹkan tó ń pè ní ṣaṣẹ́ ni o àbí kò sí wàhálà Q-Dot kí lorúkọ yín gangan náà. Kudus ni. Fáfáná àwọn tó tiẹ̀ mọ̀ Kudus kí ni. Kudus Fákọ̀yà. Ó ga ẹ̀dẹ̀ sọ Kudus. Ọmọ àgbàkú onídà ńlá ọmọ Mùtárí Fákọ̀yà ọmọ ó yẹ mọ kiri ẹ mọ kiri lọ ẹ mọ ìrẹsẹ tí bá kíra mi jù nígbà yìí. Mo rí pé òrìṣà lè yẹn ti fẹ́ ó ti wọlé. Tí ọ̀run bá lọ wó. Ọ̀run ò lè wo irọ́ ni. Ọ̀rẹ́ kan yà kó jù bẹ́ẹ̀ lọ. Kó má jù bẹ́ẹ̀ lọ. Ok Q-Dot ìjẹ́ ṣé ẹ wà under any record label. A wà ní record label. Ẹ̀yin mélòó. Àwa ti kalára náà ni. Nígbà tí àwọn tèmi àkọ́dá kan lẹ̀ Yorùbá bad boy music. So business ilé ni. Business ilé so ká sọ pé àtọwọ́ yín ni. Àwa fúnra wa. Ó ṣàtọwọ́ mi àwa. Pé kò ń ṣe èmi nìkan. Àwọn tèmi náà wà pẹ̀lú ọ̀tọ̀ pé wọ́n ní agbára lórí level yẹn náà. So bí tẹ́nibọ̀ lẹ́fẹ̀ẹ́ wá ń sìn pé ó fi wá sáìn mi ó máa jókòó báyìí ni àwọn kan ti ń náwó so ẹ bá àwọn yẹn sọ̀rọ̀ nǹkan tó máa bá sọ̀rọ̀ kọ́sọ̀ bí tá à ń ṣe náà tá à ń sáré káàkiri àwọn kan náà ló wà ní bẹ́ẹ̀ àmọ́ òkè bọ́ọ̀lù ẹ̀ ṣe wá ń cope lọ́jọ́ pé nísìnyí kò tí sẹ́ni tó tẹ̀ ṣe lè wá pé òkè ẹ wá afẹ́sàn yín as in permanently o bọ́ọ̀lù ẹ̀ ṣe ń cope. àforí tì í torí pé a nígbàgbọ́ pé Ọlọ́run wà lẹ́yìn wa so èmi àti mánéjà mi Afọlábí Ahmed àti àwọn tèmi kan àforí tì náà ni pé ìyọ kò bá lè bí blọọkì máa gbọ́ ẹ mọ̀ pé sẹ́ẹ̀. ó ti ń rọ̀ bí ẹ̀kọ́ báyìí àbí bò wá ní orúkọ ti dé owó yìí. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. owó everything now you know. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ok Q-Dot láti ìgbà tí mo ti mọ Q-Dot a gbọ́ pé ok scandal kan wà nípa Q-Dot rí o ẹ mọ̀ àwọn ẹlòmíì wá sí ní àwọn mẹ́rin ló fún lórí lẹ́ẹ̀kan náà. pàgà. ó máa lalẹ̀ gra ni ó fẹ́ yẹ ó fọmọ ó fàbúrò ó fẹ́ gbogbo ẹbí ìgbàgbà àmọ́ àgbọ̀rún nǹkan báyẹn nípa Q-Dot báwo lẹ ṣe ṣe kí ló ṣe ẹ lè sọ fún pé nobody only pass ẹlẹ́ṣẹ̀ ń gbogbo wa àbí bò wá ní ẹ̀dẹ̀ lè sọ pé ẹ̀ ń dẹ́ṣẹ̀. ànábì gan sí láyé mọ́. àbí. sàrà làwọn afá ń jẹ so nobody to perfect ṣẹgẹ nobody to perfect scandal or no scandal ìbanilórúkọ jẹ́ kò ṣe kí nìkan àwa àníorí rẹ̀ torí mo mọ ara mi náà mo mọ ara mi because ọmọ tí ò bá ní ìyàwó kí ń dá ẹgbẹ́ rẹ̀ so máa make sure pé nǹkan tí tó bá ṣẹlẹ̀ tọ́wọ́ bẹ̀mí kan bá ń dáwọ́ sí máa tè ọ̀ṣọ́ ara mi. ẹ mọ̀ wọn ara yẹn túmọ̀ sí pé bóyá ẹ kì í fi bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ púpọ̀ náà. mo náà ọ̀rẹ́ púpọ̀ but àwọn ọ̀rẹ́ mi náà mo náà ọ̀rẹ́ but mo gbọ́dọ̀ wo nǹkan tí ọ̀rẹ́ mi ṣe kí tó bá ṣe ọ̀rẹ́. irú àwọn ọ̀rẹ́ wo gangan lẹ́yìn wá ń tẹ̀lé àwọn kan wọlé tí wá wò ẹlẹ́ láwọn ọ̀rẹ́. association of ọmọ gidi. ọmọ gidi kí tábàtà tẹ̀sán ọmọ gidi kí lọmọ gidi báwo lẹ ṣe mọ̀ describe ọmọ gidi. ọmọ tí ò kì í ṣe onípátá tí ò kì í ṣe wàhálà tó yẹ pé ó níṣẹ́ tó ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. association of ọmọ gidi. association of ọmọ gidi. ókè tá a bá tẹ̀ wá ní pé ká tún gbogbo yín Q-Dot Ìbàdàn yìí náà ni ẹjọ́ kí ló dé pẹ̀lú ọ̀rọ̀ Ìbàdàn ẹ̀yìn ti Ìbàdàn wọ́n bínú o mi ní bá ṣe ń kọrin Ìbàdàn ò dá o àmọ́ gbogbo gbà bí ò ṣe Ìbàdàn tèdètèdè gan bẹ́ẹ̀ ṣe mọ́ náà kí ẹnu ẹ̀ lè gborí wéko ni. Èkó ni mò ń gbé. mo mọ̀ pé kò lẹ́ ń gbé àmọ́ ti Ìbàdàn yẹn bí wàá tábà ní. ṣé rí ayé yìí nǹkan táwọn èèyàn mọ̀ ni pé ibi tí Ọlọ́run bá ti gbà ẹ̀pọ̀ ìgbà mi ò gbọ́dọ̀ fi ibẹ̀ sílẹ̀ bí wọ́n ti máa kúrò bẹ́ẹ̀ gan kí wọ́n máa ṣe pátá ńlẹ̀. ẹ̀jẹ̀ fi kí wọ́n má gbàgbé Orísun ẹ̀. ó ṣẹlẹ̀ gan-an so tí mo ṣe máa lọ sí Ìbàdàn dáadáa ó pọ̀ sọ pé ọ̀làgùn à ń lọ Ìbàdàn ó ṣe
Ìbàdàn láyé wa o ṣebí báǹkì lówó wa o fún àti yá àwọn tèmi bẹ́ẹ̀. Okay so Ìbàdàn wọ́n ṣe yín lóore pọ̀ ń bẹ́ẹ̀ nígbà yẹn àbí báwo ni gbogbo sórí yẹn ṣé gbà tẹ́ ẹ̀ hustle gbà tẹ́ ṣe fẹ́ kọrin ní. mo ti gbé Ìbàdàn dáadáa ṣe ṣe ìgbà pé tí wọ́n bá mo dé ní ìsàwọn èèyàn tó pé wọ́n ṣe ìrànlọ́wọ́ fún mi wọ́n lọ two way and mo dé like Ìbàdàn generally ayé rọrùn bẹ́ẹ̀ wàhálà ò sí bẹ́ẹ̀ ayé rọrùn lẹ́kọ̀ọ́ bá àbọ̀ tó bá ní agbára tó ní sùúrù ò lè gbé kó yìí o. so ẹ̀yin ò dẹ̀ lágbára ẹ̀ ní sùúrù àbí ẹlẹ́sìn mọ́ ń lọ Ìbàdàn all the time àbí. ká tó dé ìbàlẹ̀ nísìnyí àwọn onídàáfó gan wọn ti fún wa lépèsè gbè kíkan èkó nìyẹn fún ẹ ṣe gbọ́dọ̀ ní sùúrù kó understand èkó rárá. àmọ́ ẹni